Ẹ káàárọ̀, ẹ káàárọ̀, ẹ káàárọ̀ bí tẹ́ bá ti ń wò mí. Ẹ káàárọ̀. Kẹ́mi Bùkọ́lá lórúkọ títì mi jẹ́. Adẹ́kú bó ṣe ń lọ ní Nàìjíríà. Kọ́lọ́n kó ṣàánú wa. Ṣé ẹ náà ti rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀? Ṣé ẹ náà ti rí irú èèyàn tí Buhari jẹ́? Ṣé ẹ ti rí irú èèyàn tí Buhari jẹ́? Ìgbà táwa ń campaign fún ní 2015, mo yìí ń sọ, mo yìí ń tẹnu mọ́. Àwọn ọmọ Ìgbò sọ wípé a máa ké. Àwọn ọmọ Ìgbò sọ wípé a máa ké. Ó lò 4 years ẹ̀ tán, ìgbà tó máa padà wá, mo tún campaign fún. Ìgbà tí mo wá rí bí nǹkan ṣe ń lọ, mo yá dọ́ra padà lẹ́yìn ẹ̀ pé eléyìí ò ń ṣe ìjọba tó dáa. Tí mo rí gbogbo nǹkan lọ, mo ṣe ní ilé ìwé ìṣèjọba tẹ́ pé èèyàn lè gbọ́dọ̀ máa tẹ̀lé. Ẹ wo wọ́n ṣe pa àwọn ọmọ wa. Àánú ṣe mí. Àánú ṣe mí, ẹ̀rù bà mí nígbà tí mo rí bí wọ́n ṣe ń pa àwọn ọ̀dọ́ wa. Tí wọ́n ṣe ń pa àwọn ọ̀dọ́ wa tí wọ́n ń jà fún ẹ̀tọ́ wọn, àwọn ọmọ yìí ò lọ jà. Àwọn ọmọ yìí ò lọ jà. Protest tán lọ ṣe, wọ́n lọ ṣe, kò sí wàhálà, kò sí pé kíní, wọ́n sọ nǹkan tó ń fẹ́. Ẹ̀ẹ́dẹ̀ bọ́ta, nǹkan tá a máa ṣe, nǹkan tá a ní ṣe leléyìí o. Nǹkan tá a máa ṣe ní pé kẹ́ lọ máa pa wọ́n. Ẹ wá fi àwọn ọmọ yẹn fi dá àwọn òbí wọn lóró. Kò sí state tó wà ní láti ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Yorùbá tí wọ́n ti pààyàn. Gbogbo ìlú yẹn náà ti pààyàn. Gbogbo ìlú yẹn náà ti pààyàn. Ṣé ẹ wá rí wípé àsìkò tó kóníkálùkù máa jórúkọ bàbá ẹ̀? Bàbá Tinubu, eléyìí tẹ́ ṣe yìí, eléyìí tí wọ́n ṣe ní tóò géètì Lẹ́kì yìí, gbogbo nǹkan náà ní ẹ ti ṣe tán fi ń jì yín. Eléyìí àwọn ayé ò ní forí jì yín, kò ní forí jì gọ́vnà Sanwó-Olú, kò ní forí jì yín, kò ní forí jì gọ́vnà àti bàbá tó wà lókè tó pè rẹ̀ ní Buhari. Wọn ò ní forí jì yín. Nǹkan ẹ ti ń ṣe é mọ̀, tí ìlú bá ti ń dún, tó ti ń dún láti ju ọjọ́ kan, tó bá ṣe ń dún yẹn, ó máa yà ni. Ìlú yìí ti ya báyìí o. Mi ò wá mọ̀nà tẹ́lẹ̀ gbé gbà. Torí ọmọdé máa gbé yín ṣépè. Tẹ́ bá rójú mi, mo ti sun ẹkún. Mo fẹ́ ṣe fídíò lánàá, wọn bí mi re. Torí orí yẹn fọ́ mi mọ́jú ni. Mo sunkún mo rí bọ́n ṣe ń pa àwọn èèyàn. Mo rí bí àwọn area boys, àwọn ọmọ ọ̀ta, mọ́tò bíi 5 náà kó wá. Àwọn ọmọ ọ̀ta ni wọ́n lò ní ọwọ́ ọ̀sán. Ọwọ́ alẹ́ wọ́n tún kó àwọn àmì wá. Tọ́bẹ̀ sí ní pa àwọn ọmọ yẹn láì ṣe ẹdìyẹ. Tẹ́yìn náà dé bímọ tí yín. Wọ́n ní kó tó fi nǹkan kan ṣe èèyàn, kọ́kọ́ fi ṣe ara ẹ̀ náà. Fi abẹ́rẹ́ kó fi gún ra kó mo ṣe rí, kó tó lọ fi gún ọmọlàkejì ẹ̀. Ká tó ṣe nǹkan àárọ̀ yẹ ká máa rò pé òbí kan náà ló bí àwọn ọmọ yìí. Ẹ wá pa àwọn ọmọ yẹn dànù fáwọn òbí wọn. Àwọn òbí wọn wà nínú ẹkún àrò. Inú ẹkún àìsùn ìdákẹ́ làwọn òbí wọn wà ní agbára Ọlọ́run. Gbogbo ẹ̀ tẹ́ wà náà rẹ̀. Gbogbo ẹ̀ tẹ́ wà náà rọ̀ yìí. Ní mo jẹ́ Ọlọ́run ní foríjì yín. Gbogbo ẹ̀jẹ̀ àwọn ọmọ tẹ́ pa yẹn, á ké lórí yín, á ké lórí ẹbí yín. Wọ́n ti sọ̀rọ̀ Buhari, wọ́n ní Buhari burú. Ó dùn mí wípé mo tẹ̀lé bàbá yìí láti bẹ̀rẹ̀. Ó ń dùn mí, ó dẹ̀ sì ń dùn mí wípé mo tẹ̀lé rárá. Mo sọ pé kọ́n support ẹ̀, mo campaign fún ara. Ó ń dùn mí, ó sì ń dùn mí dìsìn. Àwọn tó mọ dáadáa tó ń jẹ́ àgbàlagbà, wọ́n sọ wípé ìgbà tó máa gorí oyè ní ìgbà tó kọ́ gorí oyè yẹn, wọ́n bó ṣe ń pààyàn bí ẹni pẹ̀dìyẹ ni. Bó ṣe ń pààyàn, mo rò pé nǹkan táwọn Babangida rí nìyẹn tó fi gbàjọba lọ́wọ́ ẹ̀. Wọ́n ló pa àwọn Yorùbá dẹ̀ ló ń pa. Wọ́n máa ní wọ́n gbé kókè, ó bẹ̀rẹ̀ sí ní pa wọ́n, ó bẹ̀rẹ̀ sí ní pa wọ́n, ó bẹ̀rẹ̀ sí ní pa wọ́n. Ó ní wọ́n gbé kókè ló bẹ̀rẹ̀ sí ní pa wọ́n dànù. Wọ́n tẹ ròyìn wọ́n máa kàn ní alájà ni. Wọ́n ní alájà ni wọ́n ló ta ilé ẹ̀, ó ta gbogbo ilé tó ní, wọ́n lè kó ní wọ́n máa yẹn wà. Wọ́n ló ta gbogbo ilé tó ní pé kó ṣàfọmọ́ ó lẹ̀. Wọ́n ní Buhari nǹkan náà pa láì jálè. Àwọn òde mọ Ọlọ́run máa dáríjì mi o. Mo dẹ̀ ń regret pé mo tẹ̀ campaign fún bàbá yìí. Àwọn ò mọ̀ pé apààyàn ni, a mọ̀ pé ẹni bí ní Buhari o. Tápọ̀ ń bá mọ̀ pé ẹni bí ní, kí ló ṣe mí tí màá máa tẹ̀lé apààyàn? Ẹni tó dájú bá yẹn màá tẹ̀lé nígbà tí mi ṣe èrè. Àwọn ò mọ̀. Èèyàn gidi lè bí bàbá ti
bàbá Bọ́lá Tinubu ṣe gbé wá làwọn náà ṣe gbà pé ẹnì yìí o á yàtọ̀ sí àwọn tá a ti ń tẹ̀lé o láì mọ̀ pé a ṣe bẹ̀rẹ̀ ìyá ni tábà pa tiẹ̀ wọ́n èèyàn ọmọ Nàìjíríà ń jìyà ni tó wàá fi ikú burúkú pa àwọn ọ̀dọ́ ara ń ta wọn nìyẹn fẹ́ pa ẹrù pẹ́ lè pa wọ́n tán lè pa wọ́n tán àwọn state tí gbogbo yín wà yẹn àti gọ́vnà wa àti president o àti vice o àwọn ọ̀dọ́ yìí ló máa take over lágbára Ọlọ́run náà lè ti fàṣẹ sí ẹlẹ́dàá àwọn tó ti kú á jẹ́ kí wọ́n àwọn ọmọ yìí take over lọ́wọ́ yín wọ́n á gbàjọba yẹn lọ́wọ́ yín tí ò sí kò tẹ́ máa ṣe àìgbàjọba náà lọ́wọ́ yín àkókò pín àkókò ìgbọ̀n la mọ̀ pa máa pín kóníkàkùn máa lọ a lè dúró mọ́ a lè bí ẹni tó ń pààyàn a lè dúró tí ẹni tó ń pààyàn à ń ṣàpààyàn náà nígbà tí gbogbo alo lẹ́bí gbogbo alẹ́ anọ́mọ a lè dúró tì yín mọ́ ìjọba yín ti sún wa ẹ máa kórè burúkú lọ ẹ kó sí lọ ẹ kórè burúkú síwájú ẹ̀yin àgbà òfò àgbà òṣì àgbà olórí burúkú àwọn ọmọ wa ń ta láti on the 5 títí di àná tí ì rí nǹkan kan báyìí sọ pé ẹ má bínú o àbí ẹbí ní nǹkan kan sọ nǹkan tẹ́ ẹ máa ṣe ní ìsìn ẹ rò pé lè pa gbèyàn tán lè pa gbogbo wọn tán ni ẹ lè pa wọn tán ẹ kò tí ẹ kórè burúkú bára yín ni ẹ lè pa wọn tán bàbá Buhari eléyìí tẹ́ ẹ ṣe yìí àti Sanwó-Olú àti Bọ́lá Tinubu eléyìí tẹ́ ẹ ṣe yìí Ọlọ́run ò ní dáríjì láti ayédọ̀run ẹ lè rí dáríjì mọ́ ó sọ pé ẹ ti kí ni mo ti ẹ sọ wọn ní ẹ ti pààyàn tí pé ilé ilẹ̀ máa fi ṣe àṣemọ́ kí ló dé àwọn ọmọ ní àwọn ò fẹ́ nǹkan ogun wà bẹ́ẹ̀ ni àwọn ò fẹ́ nǹkan wípé òkè òkèdè dá wọn lóhùn wọ́ọ́rọ́wọ́ wọ́n tí wọ́n bá pẹ́ lórí ìgbẹ́ èṣìṣì ló máa báyọ̀ bẹ̀ àwọn ọmọ yìí EndSARS náà kọ́kọ́ bẹ̀rẹ̀ ìgbà tó dẹ̀ rí pé ẹ̀ dáhùn torí pé ẹ̀ dáhùn náà tún mú nǹkan mi wọ́n pẹ́ láti bẹ̀rẹ̀ báyìí ọjọ́ kẹta ọjọ́ kìíní ọjọ́ kejìlá ti dáhùn ni gbogbo yẹn ọmọ yìí ò ní ṣẹlẹ̀ àwọn ọmọ ò ní kú kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ so ìwọ bàbá Tinubu ẹ̀yin tẹ́ lágbára láti gbéyàn sípò lágbára láti bá sọ̀rọ̀ mọ́ àbẹ́yìn kọ́ lẹ gbé Buhari lọ sípò ẹ̀yin kọ́ lẹ gbé débi tó wà yẹn so ní ẹnu láti bá sọ òótọ́ ọ̀rọ̀ Buhari ti wá di ẹ̀rù gẹ́gẹ́ sí lọ́rùn tẹ́ ẹ̀ lè bá sọ̀rọ̀ bọ́ ìgbà tẹ́ fẹ́ gbé wọlé ẹ lè bá sọ̀rọ̀ ìgbà tẹ́ fẹ́ gbé Buhari wọlé ẹ lè bá sọ̀rọ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin Ọlọ́run kó rọ̀jò àánú lé wa lórí Nàìjíríà o kó rọ̀jò àánú ẹ̀ o torí eléyìí ó tiẹ̀ ti sún mi á ní mi lè sùn ẹ wojú bó ṣe wú mi lè sùn mo sùn ṣége ẹkún ṣé tí wọn bá ń wo àwọn fídíò kìíní ẹ̀ lèyìn ò ní ké ni àfi ọ̀dájú abiyamọ ló máa wọ̀n fídíò bọ́ ṣe yìnbọn fún àwọn ọmọ yẹn tí ò ní sunkún àwọn ọmọ tí wọn ò rí oúnjẹ jẹ míì gan bóyá ó fẹsẹ̀ yìn débẹ̀ yẹn ni míì gan bóyá ọkọ̀ tiẹ̀ yìí ó ọ̀zọ́ ara ẹ̀ débẹ̀ yẹn ni ẹ̀dẹ̀ mú ẹ lọ pa wọ́n àwọn ọmọ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣubú wọ́n ṣubú lójú ogun láì lọ sógun ẹ wá yìnbọn bí ẹni bí ìpè ẹ rí olè ẹ bẹ̀rẹ̀ sí yìnbọn pàpàpàpàpà bí ìpè ẹ wà ní agbo Boko Haram ẹ̀yin èèyàn ṣé ẹ rí bàbá Buhari ẹni bí ní o ibi tèmi tẹ̀ ti sá fún nìyẹn tí mo ti wò pé ẹni yóò lè kò ṣèso rere èso burúkú ni bàbá Buhari nígbà tí ó wọlé tí àwọn Boko Haram ń pààyàn gbogbo àwọn Boko Haram tó ń tì mọ́lé ńgbà yẹn bàbá Buhari débẹ̀ ó tú wọn lẹ̀ ara wọn ló wà nínú àmì lẹ́nu ó tú wọn lẹ̀ so àwọn tó ń blame àwọn ọmọbìnrin pé wọ́n ṣe máa lọ tú àwọn ẹlẹ́wọ̀n lẹ̀ èmi ò blame wọn rárá mi ò tiẹ̀ dá wọn lẹ́bi rárá kán tó lọ tú wọn lẹ̀ sí because Buhari tú àwọn Boko Haram tí wọ́n pààyàn àwọn bàkú Kẹbírù tó pààyàn gbà yẹn tó kọ́kọ́ bẹ̀rẹ̀ Boko Haram ó ń dà ṣe bọ́ ti fi sílẹ̀ àwọn set of people tó kọ́kọ́ bẹ̀rẹ̀ Boko Haram yìí kò sínú wọn tó wà lẹ́wọ̀n mọ́ náà ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe ó gbọ́n ní Buhari ti túlẹ̀ tí ò bá ṣe pé bàbá yẹn jẹ́ ìkà èèyàn pààyàn odidi èèyàn ó lọ sínú ṣọ́ọ̀ṣì àwọn èèyàn tó going to 1,000 people Christians ó pa wọ́n àwọn Christian ní Niger ní ọdún yẹn lọ́hùn ṣe bí Kàbírù ló lead wọn lọ wọ́n mú Kàbírù wọ́n mú àwọn ọmọ ẹ̀yìn ìgbà tá a máa gbọ́ bàbá Buhari ti fi Kàbírù ló ti fa àwọn sẹ́ẹ̀tì ẹ̀ lẹ̀ wọ́n wá náà fi àwọn ọmọbìnrin lẹ̀ àwọn kan wá ń sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹjọ́ tó Ọlọ́run kí ìyàtọ̀ orí bá ṣe bí ẹrú náà làbí ọba tó bá tú wọn lẹ̀ wọ́n tó kán tú wọn lẹ̀ náà ó tó kán tú wọn lẹ̀ so ẹ̀yin èèyàn tó ń sọ pé kò yẹ kó nǹkan tí bàbá Buhari ṣe ni mo sọ fún yín ó tú àwọn lẹ́wọ̀n lẹ̀ nílùú ẹ̀ lọ́hùn
ó tú àwọn Boko Haram múlẹ̀ nílẹ̀ Haúsá náà, so àwọn tó wà ní Benin náà wọ́n tú àwọn ẹlẹ́wọ̀n tiwọn náà lẹ̀. di ẹlẹ́wọ̀n tó dẹ̀ túlẹ̀ yìí tí ò bá sí ọwọ́ ìjọba ń bẹ̀ tó mi mọ̀ bí ṣé ilẹ̀kùn onígi náà gbé síbẹ̀ ni táwọn ọmọ ẹ̀sìn ráyè máa jáde. So ọ̀rọ̀ yẹn mi ì tẹ̀ fẹ́ dá sí, ṣùgbọ́n èèyàn tẹ́ ẹ pa yìí nílùú yín bàbá Sanwó-Olú, nílùú yín ẹ̀dẹ̀ lajúlẹ̀ kí lóko báyìí máa ṣẹlẹ̀, ẹ lajúlẹ̀ kí wọ́n pa àwọn ọmọ tó bá tẹ̀ fẹ́ lọ ṣe sí sọ pé kán ní sùúrù. ní ìsìn àwọn èèyàn ní ẹ mọ̀ ń pẹ́ kẹ́ má parọ́ kẹ́ má dìnnà ẹ̀, wọ́n ní ẹ mọ̀ nípa bí wọ́n ṣe lọ pa àwọn ọmọ yẹn. nǹkan ẹ ṣáà gbọ́ táwọn máa ń pariwo, ẹ ṣáà gbọ́ wọ́n ní ẹ mọ̀ ń pẹ́, wọ́n ní Bọ́lá Tinubu mọ̀ ń pẹ́, nǹkan táwọn ọmọ yẹn ń sọ nìyẹn. mi rò pé ara ẹni tó máa gbọ̀rọ̀ yẹn kò lẹ́nu wọn, táwọn ọmọ ò bá dá ìrì wọn ò ní sọ, torí tẹ́ ẹ̀ bá fọwọ́ sí báwo ni wọ́n kọ̀ dédé gbébọn wá báyọ̀ kẹ́lẹ́ wá máa pa àwọn èèyàn nílùú tó ní gọ́vnà, nílùú tó ní gọ́vnà tó ń gọ́vnà ìlú yẹn. ṣáàdì wá pa máa pààyàn just like that. ẹ wá ní ẹ̀mọ́ ń pẹ́, kò sí ọṣẹ tẹ́ máa fi wẹ̀ mọ́ ní eléyìí, kò sí. nǹkan tẹ́ ṣe yìí kò sí ẹni tó máa fojú rere wò yín mọ́ nílẹ̀ Yorùbá tá a wà yìí. gbogbo ẹ̀yin tẹ́ ti ọ̀dọ̀ bàbá Tinubu wá, kò sí Yorùbá kan báyìí tó máa fojú rere wò yín mọ́, tó máa dùnnú sí yín mọ́, tí wọ́n máa dùn sí yín mọ́, because ọ̀rọ̀ ikú yìí ti pọ̀ jù. àwọn tó ti kú ní Nàìjíríà nísìn, nílẹ̀ Yorùbá nísìn, wọ́n ń ṣe díẹ̀. wáyé tá a máa para wa torí pé ìjọba bàbá Buhari tó wà bẹ́ẹ̀ tí ò lè sọ̀rọ̀ kó tẹ̀ sọ pé nǹkan báyìí ni kò lòun fẹ́ ṣe o, nǹkan báyìí ló fa nǹkan tó ṣẹlẹ̀ yìí o, kó dẹ̀ bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ káwọn ọmọdé padà sáyé wọn. bàbá ó di ìṣòro fún bàbá Buhari. bàbá yẹn mọ̀ọ́mọ̀ fẹ́ dá ogun lẹ́lẹ́ Yorùbá ni, ó mọ̀ọ́mọ̀ fẹ́ pa àwọn ọ̀dọ́ wa ni. Ọlọ́run dẹ̀ ní fún bàbá Buhari ṣe, Ọlọ́run ní fún gbogbo ẹ̀yin tẹ́ni lọ́kàn pé ẹ fẹ́ pa àwọn ọ̀dọ́ wa, Ọlọ́run ní fún yín ṣe, Ọlọ́run ní fún yín ṣe. eléyìí tí tó jẹ́ ó tó jẹ́, kí ló dé? àwọn ọmọ yìí dára ń ṣe nǹkan tí wọ́n jẹ́jẹ́jẹ́ bí wọ́n gbọ́dọ̀ ṣe rán wọn, wọ́n dára ń ṣe kò sí wàhálà, wọn bára wọn jà. ẹni tó jalè láàrin wọn gan, wọ́n mú àwọn ọmọ yẹn síta, wọ́n nà wọ́n pa àwọn òfólè láàrin wọn. nǹkan táwọn wá ṣe ń bìbáyé ni protest táwọn ṣe, àwọn béèrè ẹ̀tọ́ wọn ni. àwọn ọmọ yẹn dẹ̀ ń ṣe, inú wọn dẹ̀ ń dùn pé tó bá yá wọ́n ti wò ó pé wọ́n ní bàbá lókè, tẹ́gbẹ́ wọn rò pé wọ́n ní bàbá lókè, àwọn náà lè bọ́ sí street kan náà máa jà. ní gbogbo protest tó ti ṣe ní Nàìjíríà, mo fọ́ lè sọ pé ti tó gate ti Lẹ́kì tó gate yẹn ni ò sí wàhálà, kò sí wàhálà, wọn ò fa wàhálà, wọn ò báyọ̀ fa wàhálà, wọ́n ṣe tiwọn ni, wọ́n á tún jó, wọ́n á tún jẹ, wọ́n á ṣe gbogbo ẹ̀. kí lè fẹ́ káwọn ọmọ yẹn tún ṣe? ṣe lọ bá àwọn tó ń jẹ́ police station, kẹ́lẹ́ ojú àwọn tó ń ba dúkìá jẹ́, àwọn eléyìí ò ba nǹkan kan jẹ́ ń dúró síbẹ̀. àwọn tó wà òkè tẹ́ pé wọ́n ń ṣe oníwàhálà ló wà ń bẹ̀, àwọn ògùn wa ọjọ́ ọ̀la ló wà ń bẹ̀. ẹ̀dẹ̀ lọ́bẹ̀ ẹ̀dẹ̀ lọ pa wọ́n, kí lè máa ní àwọn yẹn ṣe fún yín gangan? dáhùn nìyẹn, ẹ̀dẹ̀ fún àwọn yẹn lè gbọ́ tó bá sún wọn, wọ́n á kúrò ní títì, kúkú dá wọn lóhùn. so nǹkan tẹ́ mọ̀ pé lè ṣe tẹ́lẹ̀ fi họ́ọ̀tì wọn ni pé kẹ́ pa wọ́n fòbí wọn, káwọn òbí wọn máa sunkún. ilé ilé kọ̀ọ̀kan ní ìsìn wọn sun ẹkún bẹ́ẹ̀ mo ṣe ń sọ̀rọ̀ yìí. àwọn Ìgbò tó wá pé Yorùbá máa sunkún, but àwọn Ìgbò náà wọn àbẹ̀tán pa náà o, but wọ́n sọ fún wa lóògbé ká má dìbò fún Buhari. aṣetorí pé èèyàn wa bàbá wa Tinubu pé òun ló fà á sílẹ̀, láṣetorí ẹ̀ la fi dìbò fún. òun ní ìsìn gbogbo òbí ló ń ké ǹsìn, gbogbo òbí àpẹẹrẹ tó bá jẹ́ ọ̀dájú abiyamọ, ẹni tó ń gbèjà yín gan tó wà ní Facebook gan, òun gan ó jáde láàrin ó ké, ó ní ẹ ti disappoint òun. ìyá yẹn pariwo sí tó ní ẹ disappoint òun. èmi náà tẹ̀lé yín, èmi náà gbọ́rọ̀ yín sórí, èmi tètè jáwọ́, èmi tètè kó lẹ́yìn, because mi ò lè tẹ̀lé yín tẹ́ pé tí bá rí tinú àmọ́ àwọn mi, mo tètè jáwọ́. òun ni ò mọ̀, mo rò pé ní ìsìn òun náà jáwọ́ lẹ́yìn yín, because èmi ò lè tẹ ọmọ ìyá mi gan bá ń ṣe kan tí ò dáa gan, tó bá ti ṣe tí mo wò ó pé ó yẹ kó ṣe tí ò ṣe jì máa padà lẹ́yìn ẹ̀yìn. èmi ti tètè padà lẹ́yìn tó mo ti mọ̀ pé bàbá yìí kò lè so èso rere fún wa, ó máa bà á lójú jẹ́. ẹ ti bá àwọn tó ń tẹ̀lé yẹn ti bà wọ́n lójú jẹ́, àwọn náà dẹ̀ ti rí pé ẹ ti bà wọ́n lójú jẹ́, inú mi ti ẹ̀ dùn. irú ìjọba wo leléyìí? àwọn tó ti ẹ̀ tẹ̀lé yín, àwọn tó kàǹpé fún yín, ẹ sọ wọ́n dèèyàn burúkú. irú èmi ní ìsìn ọdún ní kí ètè jáwọ́, àwọn Ìgbò jẹ́ kí n rìn mọ́ lápapá, wọn ò jẹ́ kí n rìn mọ́. wọ́n ní ṣebí na Buhari pikin kó rí pé mo ti gbára mi lẹ̀ kó tó di pé ó dọjọ́ òní.
gbogbo àwọn tó tẹ̀lé gbogbo ló ti jáwọ́, wọ́n ti mọ̀ pé ìjọba yín kò ń ṣèjọba gidi, ìjọba Boko Haram, ìjọba Yandaba, òun ni ìjọba Buhari, kì í ṣèjọba gidi. Àwọn tó bá ṣe ń wò pé ìjọba Buhari ò ṣèjọba gidi o, àkọ́kọ́ tó ṣe wọ́n ní bó ṣe pààyàn náà nìyẹn, àwọn ọmọ tó gbé kókè náà ti ń gbé nǹkan ti pẹ́, tó yẹ pé ìjọba tó wà ń bẹ̀ kó wọ́n mú wọn tì wọ́n mọ́lé ni, òun dé bó bẹ̀rẹ̀ sí ní pa wọn láì jalè. Irú ẹ̀yẹn la tún wá mú wá ní ìsìn, ó ṣẹ̀ tún wá fi rẹ̀ hàn dáadáa. Ọlọ́run wà o, ẹ̀yin tẹ̀ wá ń di ọ̀rọ̀ yìí, Ọlọ́run wà, Ọlọ́run máa dá ẹjọ́ fún yín, àwọn ọmọ yín gan ò ní ṣètò rere fún yín, àwọn ọmọ yín ò ní tálẹ́ lágbára Ọlọ́run, àwọn ọmọ yín ò ní tálẹ́. Ikú òjijì tẹ́ fi pa àwọn ọmọ yẹn, àwọn ọmọ yín máa ikú ìpayín keke, àwọn ọmọ yín máa ké láìpẹ́. Ẹ̀yin gan máa sunkún lórí ọmọ, torí àwọn ọmọ yẹn wọ́n ń ṣe ajá, wọ́n dẹ̀ ń ṣe ẹran. Àwọn ọmọ yẹn ní màmá mi mò ń bọ̀, ó wá di ẹni tẹ́ pọ́n máa lọ gbókú ọmọ lọ káyà ẹ̀ mọ́lé. Wo lè tó ṣẹlẹ̀ ní tí mo ń wò ní tí Ayéfẹ́lẹ́ fresh station, tí Ayéfẹ́lẹ́ tó lọ gbé bá Ayéfẹ́lẹ́ láàárọ̀ yìí, ọmọ yẹn bọ̀bọ́ yóò tí lè ju ọmọ 15 years. Wọ́n ní ọlọ́pàá ẹ̀ tó kọ́ yìnbọn lù lẹ́sẹ̀, ó tún sún mẹ́yìn báyìí, ó ṣẹ̀ wá gbé ìbọn yẹn fún láyà, ọmọ ẹ̀ fi dákẹ́. Ọmọ kékeré láì ṣe àgbàlagbà, láì ṣe olè, ẹ̀yin ọlọ́pàá yìí láì ṣe olè. Tó bá ti ẹ̀ràn yín níṣẹ́ ẹrú, kò yẹ kẹ́ ẹ fi tọmọ jẹ, kẹ́ ẹ wò pé abiyamọ náà lẹ́yìn náà bímọ, kẹ́ ẹ fi tọmọ jẹ. Bó ṣe pọmọ ènìyàn gbókú ẹ̀ wá sọ́dọ̀ Ayéfẹ́lẹ́ láàárọ̀ yìí, ó mà ṣe o. Àánú dẹ̀ ṣe mí, ẹ̀rù bà mí. Ibi tí Nàìjíríà ń lọ kò sẹ́ni tó mọ̀. Kí ìjọba àgbáyé kan bá dá sí ọ̀rọ̀ yìí, kán mú bàbá Buhari kọ́ dáa bá mú kúrò ńbẹ̀, lọ́wọ́ kan. Bóyá oríkàlùkù máa wà láyé ẹ̀ ní, oríkàlùkù wà láyé ẹ̀. Eléyìí tó ṣẹlẹ̀ ó ti sún wa, ara wo ò gbá mọ́, ìnira yìí ti pọ̀ jù, ara wo ò gbá mọ́. Kọ́ máa pa ọ̀dọ́, kọ́ máa pa ọmọdé, gbogbo náà la bímọ náà. Káàdé rò kú ọmọ wálé wá báyàn, ẹ mọ̀ pé nǹkan burúkú ni. Ó mà. Ayé ní ká ọmọ tí bá nìkan bá dẹ̀ ṣe ọmọ tí ọjọ́ tí ọmọ Buhari tó ní ásídẹ́ǹtì, ẹ wo bọ́n ṣe ń gbọ̀n kí tó ń ṣe bí olórí burúkú, ìyàwó olórí burúkú Aisha náà tó ń bẹ̀ kiri, tó ń ṣe kiri tí gbogbo abẹ̀ sí ń gbàdúrà fún bí ẹ̀dẹ̀ mọ́ ọmọ ọlọ́mọ pa. Bọ́ ọmọ tí ó ní ásídẹ́ǹtì lásán kò kú, ẹ bẹ́ẹ̀ ṣe ń gbọ̀n kiri, ẹ mú owó tẹ ná sórí ọmọ yẹn. Kẹ́ tó dánmọ yẹn lóró, ó yẹ kẹ́ fọ̀rọ̀ sí ara yín wò náà. Kẹ́ tó gún ọmọ èèyàn lábẹ́rẹ́, yẹ kẹ́ fi abẹ́rẹ́ kẹ́kọ̀ọ́ fi gún ara yín, kẹ́ mọ bó ṣe rí. Ẹ wá lọ ń pa àwọn ọmọ, dànù, ẹ lọ ń dá ẹ̀mí àwọn ọmọ ẹlẹ́gbọdọ̀. ẹ bẹ̀rẹ̀ sí ń pa wọ́n pápá, ẹ bẹ̀rẹ̀ sí ń pa wọ́n ẹ̀yìn ìbọn bí ẹni tẹ́ wà níbi tó ti ń jagun. Èèyàn gbọ́dọ̀ wà ní Boko Haram ní Maiduguri, Sandisa àbí kí wọ́n pè orúkọ ìlú yẹn, kí yàn yìnbọn tó yẹn, kí yàn yìnbọn yẹn ti pọ̀ jù lọ́dún pàápàá. Kí ló dé? Kí la gbé, kí la jù? Ẹ̀yin lè sọ pé kíní kí ló gbé, eléyìí ti pọ̀ jù o. Ọ̀rọ̀ mi kò rí jù báyìí lọ because ẹ̀yin tèmi, ẹ ṣé mo dúpẹ́ o. Àá tún máa padà wá, ẹ ṣé, ó dàbọ̀.